ẹ̀kọ́ tí a ní kọ́lé ní ìtàn. Kí ni mo pè é? Ìtàn. Kí ni mo pè é? Ìtàn. Ìtàn jẹ́ ohun tó ń rán ni létí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti ẹ̀yìn wá. Yálà ní ayé àwọn baba ńlá wa tàbí ìgbà tá a wà ní èwe tá a wà ń kékeré, èyí tí àwọn Yorùbá ń pè ní mọ̀jẹ̀sín. Ìtàn. Ìdí nìyí tí Yorùbá bọ̀ tí wọ́n sọ wípé ìtàn kì í kú. Ǹjẹ́ mo bi yín, ta ni ó ní àpẹẹrẹ ìtàn kan kó fún mi? Fún àpẹẹrẹ bíi kéèyàn wà kó má gbọ́njú mọ́ bàbá tó bí, tírú ẹni bẹ́ẹ̀ bá ti wá dàgbà kí mọ̀ọ́sí ẹ̀ wá ṣàlàyé bí bàbá yẹn ṣe lo ìgbésí ayé ẹ̀. Ìtàn kan nìyẹn. Ó gbìyànjú, ẹ pàtẹ́wọ́ fún un. Èmi náà wà fún yín ní ìtàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ kan. Ìlú kan wà lónìí tó jẹ́ pé kò séèyàn kankan bẹ̀. Àwọn èèyàn tó ń gbé bẹ̀ wọ́n ti parun tán. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ìlú náà wà ní òfo. Sir, ẹ sọ wípé ìlú yẹn ti parẹ́ pátápátá. Kí ló fà á àti pé kí ló ṣẹlẹ̀ gan? Ìbéèrè rẹ dáa. Kí gangan ló pàlú yẹn run? Ìlù dòdò. Abẹ́yìn gbọ́ nǹkan tí máa yẹn sọ dáadáa ni. Of course agbọ́n náà. Báwo ni ìlú lásán ṣe máa tú gbogbo ìlú? Ó yà mí lẹ́nu o. In fact, ó really yà mí lẹ́nu gan ni. Báwo ni ìlú ṣe lè tú gbogbo ìlú? Ẹ wo, èmi ò gbàgbọ́ pé lecturer yẹn ò purọ́ fún wa ni. Ẹ̀yin yóò ṣe fẹ́ gbọ́. Ṣé rí, èmi ò bá ní kẹ́jẹ́ ká lọ bá lecturer yẹn. Kó explain fún wa dáadáa because èmi gan fúnra mi understand kò possible na ìlú. Ìyẹn ò necessary o. Kò ní ìka lọ bá lecturer kankan. Èmi personally máa tẹ̀lé wọn dé ìlú yẹn. Mo máa mọ nǹkan tó wà ń di ìlú yẹn. I mean it. Ẹ̀yin máa lọ sílùú yẹn. Yes, of course. Ẹ lọ fi mú fínlẹ̀ fẹ́ lọ ṣe ẹni save down ni. Ṣé ti ẹ rí? Tọ́lá nílé mi support. Èmi ò ráyè ìranù ká máa fi mú fínlẹ̀ yìí òṣì kan káàkiri wo. Tọ́lá ní wò já máa lọ. Èmi ti ẹ̀ sì kéré. Èmi ò support motion ni o. Tọ́lá nílé mi support. Èmi nìyá bùkún. Ọ̀lẹ ni gbogbo yín. Let's go, come on. Ṣọlá kí ló sọ? No. Okay, ó mí pé ìwọ náà fẹ́ join àwọn students lọ sí ìlú tó ń sọ yẹn àbí? Ó fẹ́ sọ fún mi pé o mọ nǹkan tó ló ń ṣẹlẹ̀ nílùú yẹn. Jọ kí ló bá nínú pa fẹ́ lọ fún research? Tí wọ́n bá decide pé o lọ, ó dẹ̀ fi mí sílẹ̀. And besides, wọ́n ní nǹkan tá máa fi pa ìtàn ilé ayé ló máa dé bá wa. Kí ni a fẹ́ fi pìtàn báwa náà lọ sí school? Tá a bá lọ, tá a ní any record. Jẹ́ kí n sòótọ́ fún ẹ. Àwa máa lọ o. Tá a bá dé lọ, tá a bá dé, àwa náà di legend. Legend of the Sikani. Okay, oh mo good out message kó lọ ẹ̀rọ fún. Oh serious. Wo tó bá fẹ́ mọ nǹkan tó bad, everything is bad about it. Ṣó mọ̀ kó tún ti bẹ̀rẹ̀. Ṣó mọ̀ kó Ṣọlá ó ti bẹ̀rẹ̀ bóyá máa ń ṣe nìyẹn. Èyí máa bẹ sọ̀rọ̀ ò ní gba gidi òṣì ẹ̀ yìí ó lọ o. Ṣó mọ̀ pé ó lọ. Jọ Tọ́lá ni tí n bá ti gbé bag mi tí mo fẹ́ máa lọ, ṣó fẹ́ mú mi dání? Àwọn tẹ̀ ti da ibi báyìí máa sùn. Ibi báyìí ni máa sùn sí mi lọ sọ́stọ̀ ọmọ. Ibi báyìí má lo gun oorun fún eléyìí tó ń ṣe yìí o. Má kun ẹ lórun ni 2 3 ó ní jí. Má lo gun oorun fún ẹ ní ṣọ́ ara ẹ o. Ó lọ o. Tọ́lá ni ṣó fẹ́ gbọ́ títàn. I'm going with them.
It's going nowhere. Fọkàn ìbàlẹ̀ ṣé bọ́mọ mi ni. Kí ló rí lọ́gàdọ̀ tó wà lọ́wọ́ náà? Níbo ló ń lọ? Kí ló wá kiri títì? Ṣé mo rán ní research lọ ṣe? Ṣé mo rán kó lọ ṣe research? Èmi ò ránṣẹ́ o. Ibi téèyàn bá fi ọmọ síbẹ̀ ló ń jókòó sí. Ní tí bá lè ti sọ ló máa gbọ́ sí mi lẹ́nu. So fọkàn ìbàlẹ̀ kò lọ sẹ́niwẹ̀. Mélòó ni mo bí? Tóun àti wá lóun lọ síbì kan. Irọ́ Ọlọ́run ò ní jẹ́ ń fojú sunkún wọn. Kò níbi tó ń lọ. Ẹ wo ọ̀rọ̀ Ṣọlá ti sún mi, ó ti lágídí jù. Tẹ́ bá bá sọ̀rọ̀ ń sìn, nǹkan tó máa ṣe wà nǹkan ẹ̀. Tinú ẹ̀ ló máa ń ṣe every time. Ó kí ni bá rí? Bàbá ẹ̀ ló fa gidi jọ. Ṣé rí bàbá ẹ̀ tó ń wòye? Ó lágídí jù. Ó lágídí jù. Àfi kọ́ lọ́n bá mi kó sí lọ́kàn, kọ́ lọ́n bá mi rọ̀ lọ́kàn. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ mọ́. Tí mo mọ̀ ni mò ń sọ. Bàbá wọn ló fi jọ. Anyway, báwo ni studies? Ó fine, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ kí n wá nǹkan jẹ. Ó kitchen kó lọ jẹun, kó make ara comfortable. All right, ma. Hi, mommy. Hi, darling. Tí wàá ní ẹ̀ṣọ́ ara mi. Ẹ nà ó. Mo fẹ́ dáná. Ìgbà wà lẹ́ lọ. Kò ní pẹ́ mọ́. Mommy. Ó ga fún ẹ, ó kàn ṣeré lọ látàrọ ṣẹ̀wá ń bọ̀ sí. Mo lọ rá àwọn fẹ́ẹ̀lì mi ni wọ́n ti bẹ̀rẹ̀ married again. Mo mọ̀ náà. Torí ẹ̀ náà ló ṣe wá mo mọ̀ pé tó gbé wá rè. Ọlọ́run á máa ṣọ́ yín. Guy, pick your call now. Hello, guy. Alpha. Now, so I still remain 24 hours at along AK-47 pump action. Wagba you, Ṣọlá. Where you dey? Ó fi gbogbo yẹn lẹ̀. Ó ní runs kan tí mo fẹ́ ja ẹ̀sìn. Èmi àti àwọn tèmi àdú ó ní story kan tá a bá pẹ̀lú kan wà kò fẹ́yàn kankan tó ń rìn débẹ̀. Ọmọ yá mi mi kà yẹ. Ó ti yẹ àwa fẹ́ gbórí wọlé. Ó ti bá a so èmi fẹ́ kí wọ́n tẹ̀lé wa kájọ lọ. Mo trust ẹ now. Ó má dùn Ṣọlá ó kàn ṣe ẹ mú kó campus òní kí n má ti ọmọ náà ṣe ọ̀tún gbogbo ẹ̀ náà ìta tí mo wà gan-an ìwọ náà mọ̀ bàbá ti ní iṣẹ́ wa má ṣe iṣẹ́ náà ni ìrọ̀ ọmọ iṣẹ́ tó gbé wá yìí iṣẹ́ tó rọrùn fẹ́mi ni káwọ́ gbó káwọ́ gẹ́ ọmọ ṣòwò wà nílẹ̀ a target nìyẹn ọmọ gbogbo ẹ̀ náà èmi gan ó lé tutù tí máa ṣe nílé kí tó kú nílé ó láwọn tí máa fún lówó kí tó kú nílé àwọn ìyá mi tí wọn àwọn máa ṣe tí wọn lọ àwọn àfáà mi wọn máa ṣe tí wọn lọ àwọn pásítọ̀ mi náà máa ṣe tí wọn lọ èmi fún alára mi láwọn nǹkan tí máa jẹ tẹ́lẹ̀ kù gbogbo nǹkan tí máa kó fẹ́yìn náà lẹ́ máa jẹ náà. Ẹ má wọrí máa fún ẹ ní update gbogbo bó bá ṣe máa jẹ. Sure. Bad guy. Má wọrí bàbá ṣe máa rìn máa jẹ́ kó mọ̀ ṣùgbọ́n. Ó ti tán sẹ́ consider it done it's done má wọrí ó ti tán. Okay, all right. Ṣàlá àìṣíwá ṣàlá ó mí ní gbogbo nǹkan tó ń ṣe yìí ó mí ní ẹ̀gán o ọ̀dọ̀ Òṣogbo náà máa ń wúlò ń bò mí o ó báyìí ó ṣàpù bó fẹ́ ṣàpù dára gan lọ báyìí o. Guy, mo ti sọ fún yín mo náà máa lọ a máa gbórí wọlé ẹ̀yin lẹ́rú ń bà á ṣé orí bọ̀bọ̀ tí mo pè confam ni kò sírú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ táwọn ò láyà tó máa fi rọ̀ dànù. See, you get on with me. Let me tell you, we know they talk of charm. A physical power. A physical power is one thing. Baba kera. Jọ kí ló dé tó máa ń jẹ́ kí bọ̀bọ̀ máa tẹ̀lé bọ̀bọ̀. Mọ́mí ṣé ọ̀rọ̀ tí Tọ́lání sọ fún yín lẹ fẹ́ máa tẹ̀lé for God's sake I know what is good for me. Ọkùnrin ni mí mo mọ nǹkan tí mo fẹ́ lọ fún mo mọ nǹkan tó máa ṣe fún mi. I'm a man, I have every right to do anything I like. Yes, Shola, you are a man, agreed with it. But I'm still your mother, and I have every right to lead you aright. Is that clear? Mommy, you are right. Ṣùgbọ́n ẹ̀yin náà lè rán mi lọ school. Torí ìmọ̀ náà lè dẹ̀ ṣe rán mi lọ sí school. Nǹkan tá a dẹ̀ fẹ́ lọ fún yìí research ni. Àwọn Yorùbá náà ló lè sọ pé ẹni tó ń tàn láì mọ̀tọ̀ irú wọn kí ń pẹ́ tán náà. Mommy, àwọn tó di professor ibì kan náà ti bẹ̀rẹ̀ ẹ fún mi náà láyè kí n lọ.
ọkọ mi ó tọ́ ló sọ àmọ́ ẹ̀rù ló ń bè mí náà ìwọ náà wò ó di ní ìlú kan lọ́lọ́ parun láì jẹ́ pa àwọn ohun tó ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ lèmi ráyẹ kọ́mọ tèmi wá lọ jọ má yẹ kí n fojú sunkún ọmọ ṣàánú mi ẹ̀rù ń bà mí ni. mọ́mí àdúrà náà lè máa fi ràn wá lọ́wọ́ ẹ̀hún náà ní jẹ́ kẹ́ fojú sunkún bọ́ torí kí ni nímọ̀ sí ni àpò tá a fẹ́ lọ kó ṣèmi nìkan bọ́ tẹ́ bá ní kí n má lọ mo lọ mọ́ tó bá débẹ̀ ṣe fẹ́ nìyẹn. ó ṣe ọkọ mi ọmọ ò ní kọ̀rọ̀ sí ìwọ náà lẹ́nu ó ṣeun. báwo wá ní ti owó tv ṣẹ́ni máa fún mi lóhùn yẹn sí. iná àsùnwọ̀n tó ti gbọ́rọ̀ sí mi lẹ́nu tó kọ̀rọ̀ sí mi lẹ́nu tó ń ṣèfẹ́ nù mí a máa fún ẹ lówó èlò lówó. mo ní kẹ́ máa lọ sí kẹ́ máa lọ sí. kí ló wà nù kí ọgbà research nǹkan tó yìnbó fi pọ̀ jù wá lọ ni ọpọlọ òun kí n sùn tó máa ń kó ń ṣẹlẹ̀ káwọn náà gbá research wọn ni kí n máa lọ we are going tomorrow. ọmọ olùṣọlá opportunity lele táà lọ bá lọ tá a dé a máa rí everything gbogbo research that I need a máa gather information yẹn a dẹ̀ máa fi kọ̀wé orúkọ tí wàá náà máa wà nínú ìwé ìtàn and beside backup owó everything that I need gbogbo ẹ̀ ló wà so what no going back I have to go. ṣé kò rẹ̀yìn ni kárìn látàárọ̀ ká má pàdé ẹyọ ẹnìkan. ẹjọ́ ló fẹ́ rò. ọmọ nǹkan tó ń sọ ń pa ìlú yìí ó dàbí pé reality ni o. àfọ̀rí ni o. ẹ wò ṣe rí ibi tá à ń lọ yìí èmi ní believe pé n tá à ń wá lọ yìí gangan a máa rí ó dídí ọ̀nà ká rí ẹ jẹ́ ká máa lọ. ká má rí nǹkan tí mo rí nínú ìlú yìí ó ti tó mi. ó ti tán ẹ jẹ́ ká lọ. èyí tèmi mi rí rí ẹjọ́ mo sọ́gbó yẹn dà. máa fọwọ́ lórí tiẹ̀. ẹ máa ṣe lọ́ọ̀bù nínú ìlú. ṣùgbọ́n ó kàn wù mí kí n fọwọ́ bá dìgbò kí n fọ́ lójú ni ọlọ́mọ ọ̀tá ni. ewé dẹ ní gbogbo rọ́bìsì tẹ́lẹ̀ máa ń ṣe gan. ẹranko ní ẹbí sílẹ̀. àǹbárí sáré a ti kún mi lárùn kan. a ti kún mi lárùn kan. God punish you. you dey mad o Ọlọ́run. you wan vomit for my body. animal. This guy dey craze. Stupid fellow. Why you Allah na? Atindelu. Yoruba asoro have a proverb inside. Ani andurosi ambaresi fenungodomi. Enter the place. Enter the place. Ejo, ó ti rẹ̀ mí. I don't tire. I want drink water. I want shower. Shower for where? On tá bá ti wọnú ìlú. Ká lọ tààrà pa máa ojúbọ straight. Ẹ wò ẹni tí wọ́n ti sọ fún wa ni wípé tí a bá ti ń bùrìn a ní fi ẹsẹ̀ kọ torí pọ̀ mọ́ ayé ni wá wọ́n ní ká máa lọ sójúbọ aláyé ká lè rí nǹkan tí à ń wá lọ sójúbọ aláyé náà ẹ jẹ́ ká máa lọ aláyé lè ní ẹ jẹ́ ká máa lọ. ẹ wò ìdúró sí bẹ̀rẹ̀ òsì o fẹ́ni tó gbódó mi ẹ jẹ́ àlọ́ o ẹ jẹ́ àlọ́.
Nobody forget. Kábíyèsí o. Kábíyèsí o. Let's go. For my village, if you get place like this. Everybody. I don't take him for. I don't get that lot. It's God do it. I swear to God, this kind of place for my house. We do them day. I like this place. Wow. Lovely. This thing, they are no good. Chineke me. Hi, everybody, come. Come to this place. Wow. It's so funny. Don't mind that thing. Why you are This is beautiful. What do you like to be like me, Give it to me. God punish you. That's how to greet Kabiyesi. Wow. Aso nkan nu go be fine gan ibi wo. Ọlọ́run. Tí ma délé àwọn sempre ma ṣe ru elesi. Everybody take a o le ṣe na. Your father was there. Make you snap jare. Oya. Abeg. Give me and Kabiyesi. Okay. Wow. See this, everybody. Please, is this a Yoruba culture? Yes. Look at these, everybody. Wow. Can you please give me a snappy? Ẹ wá ẹ̀yin guys. Gbogbo wàhálà wèrè tá à ń ṣe láti àárọ̀ ó ti tó mi o. Ẹ wá ibo la fẹ́ sùn. Òjò ló ti ṣú tó fẹ́ rọ̀ iṣẹ́ inú bóyá iná la máa sùn ni. Ẹ jẹ́ ká wá bìkan wọ̀ sí ṣe bí ká ti sùn ká ti jí ni. Ṣó tún máa bẹ̀rẹ̀ ń sìn àbí? Tó bá yá ń sẹ̀ máa ní ó lójo, ó ń fẹjú, ó ń ṣe bákan. Ṣó mọ̀ pé ilẹ̀ tí ò bá tójú ẹni sú, ó kúkú ẹ ṣòro rìn o. Sori nǹkan tẹ́ mi máa ń sọ ni. Ẹni tí ò ní fún wa ní inspiration, kí ló mú wa ṣe láàrin wa? Àtàyà o. Kò sọ kọ́rí tó máa inspire èèyàn, àbí kó máa drop ẹ̀, kí ló dé? Kò síbi tá a lè sùn o. Kò síbi tá a lè sùn. Kàṣà lè sùn kílẹ̀ ti mọ́ ni. Èyí tó dẹ̀ sọ pé a lè sùn bíbá. Ṣé a fẹ́ sùn ní òjò ni? Àbí ibi tá a máa sùn ni. Tó bá sùn ibi tó bá rí kó máa lọ. Ọ̀dẹ̀ Òṣogbo. Dúná, ó ní nǹkan mi gbà lọ́wọ́ lady ni. Ẹnìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sí o reply sọ̀rọ̀ tó sọ. Ó jẹ́ pé lady ló ń bá sọ̀rọ̀. Ó kò máa ń reply sọ̀rọ̀ rẹ̀. Ọmọ kan tó ṣẹlẹ̀, ó ti fẹ́ kó máa ṣe fún ẹ. Tá bá ti ń lọ nísìn kò yẹ máa bọ́ sínú gbó máa dẹ̀ gégi fún ẹ ó wulẹ̀ nílùú ẹnu mọ́ tó gbọ́ wàá máa fi pàṣọ yẹn wàá máa fi nà. wá. Bí ìjà àbíkí náà korúkọ ẹ kò bá bẹ́tà kó fi tiẹ̀ ṣe tiẹ̀ o kí ló dé? Wá àwọn tó ń fi kọ̀ràn kan orí táwọn ẹran kí ló kọ́ tẹ pẹ̀lú tiwa máyì dúró lórí ọwọ́ ẹ o. Káyì fìkárọ̀ kan dálà sí èmi kò ráyè. Come why you dey look my face? I don't know. Ṣégi Yamori keep quiet your papa left leg see èmi kò ráyè gbogbo Aláròyé. Where I come from my own village, I don't have any problem with things like this. For outside, I dey sleep. As long as I have my own cigar, no problem. Ẹ wo ẹjẹ́ àlọ́, àbí kí ni gbogbo eléyìí báyìí? Abeg, I get one option. See all this trial, we say nobody get am. Me,
I go this night. I go kill one. I go chop am. That's how when I dey talk. I not send. I go chop am. Àgbo ẹja lọ ẹja máa lọ jàre ó ti sún ìjà lọ́dọ̀ mi. Ẹni tó bá sùn kó máa padà lọ. Ibi tá a máa sùn ni. Ìwọ sọ́nà ìwọ ibo yína. Sọ́nà wà bẹ́ẹ̀ lójú ẹ̀ ni. Àbí clever náà. Ìgbò clever bá ẹ. Ó lè gbogbo àwọn ibo gẹ́gẹ́ àtúntò. Káwọn lọ gbogbo alẹ́. Wọ́n ṣàánú mi ibo ni mo tọmọ ìwà gbà báyọ̀ lọ. A fi pèpèpè kò gbé fóònù. Kò tún pè mí Ọlọ́run ṣàánú mi máa yẹ kí fojú sunkún ọmọ. Mo kúrò Ṣọlá. Ó ti kúrò ní látijọ́ yìí kò pè mí. Kódà mo tún pe fóònù ẹ̀ kò lọ. Olùṣọ́lá wà ẹ gbà mí. Títorí ẹ̀ náà ni mo ṣe wá bá ó ti ń pé bí 3-4 days tí mo ti ń pe nọ́mbà Ṣọlá tí mi get through. Mo á fi bí pọ́dọ̀ yín ló wà. Ṣọlá ò sí lọ́dọ̀ mi mo dẹ̀ sọ fún mo ní kó má lọ lóun ti gbọ́. Àṣeṣe ló tàn mí lórí nǹkan tí Ṣọlá kó mi sí. Ṣorí wàhálà tọmọ yín kó mi sí. Ó dàgbọ́n ẹni kan ti pè kò gbé fóònù mi. Ọlọ́run má jẹ́ fojú sunkún ọmọ. Ọlọ́run mi jẹ́ ká fojú sunkún ọmọ. Kí la fẹ́ ṣe báyìí mọ́ mi? Kò yé mi o, mi ò mọ nílò tá fẹ́ dọ̀rùn lásì o. Mo dé bá sọ̀rọ̀ kò gbọ́ sí mi lẹ́nu ní o. Kò gbọ́ sí mi lẹ́nu ní o. Ṣọlájí kò lọ. Lọ. Ọlọ́run ṣàánú mi. 6-5. Ọlọ́run ti sú mi. Ó ti ọdún báwo. Ó ti sú mi o. Tábà rí nǹkan tá a wá ń bí a dẹ̀ padà síbi tá a ti ń bọ̀. Láàrin ẹnu ẹ̀jà rẹ̀ kí ni nǹkan tá à ń wá tá a rí? Ọjọ́ mélòó láti ìlò níbí báyìí? Ó ti ń pariwo pé irun tábà tí nǹkan tábà rí nǹkan tábà wá ká padà. A ti tẹ̀sẹ̀ bodò náà. Ó dẹ̀ ká àchíìfì mọ́ ká tó padà sílé. Wọ́n tó bá ti fún mi. Tó bá ti lọ ní sí bá ti ń wẹ̀yìn. Wàdí fún mi wá rí. Ó fọkàn balẹ̀. Serious. Ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìwọ gbọ́dọ̀ ní ìṣòro adídẹ. Ìwọ ló ń kó bá náà. Jẹ́jẹ́ lọmọ ọlọ́mọ jókòó sí ni. Ṣé o sọ pé òun fẹ́ lọ excursion kankan? Àwa ló wù. Ta fẹ́ gba scores. Ta fẹ́ ṣe surprise party. Ta láǹbọ̀ sí nígbà. Kó lọlé o lọ bẹ̀. Bá a ṣe ń bọ̀ lánàá náà. Same thing, ó ń complain. Ó fẹ́ sùn, ó ti sú ẹ. All the time ó ti sú ẹ. Ó lè máa gbálẹ̀ pọ̀ sí ẹ lọ. Àbí ó wà ká. Bẹ́ẹ̀ni ọ̀gá akẹ́jà rẹ̀ nítorí tó bá ń sọ̀rọ̀ ní sọ́wọ́n ọ̀pọ̀lọpọ̀ gidi ló sọ jáde lẹ́nu. Sọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu yẹn. Ẹ máa gbọ́ o. Nígbà tá a ti sùn lánàá tí gbogbo wa ti sùn. Kí ló ń fi kámẹ́rà ṣe? Ẹ bá ń bẹ̀rẹ̀ kí everybody ti sùn. Ló fi kámẹ́rà yáàdì àwọn obìnrin ó yẹ kẹ́ fura sí dídùn yìí. Ọ̀dẹ̀ kára nìyẹn. Kí ló máa ń ṣe gẹ́ yìí gan-an? Ṣóbìnrin kan lè bí ìwọ màlájì ọmọ èjì tani ọmọ rú yín. Ọdún tó tún gbé lọ ẹ wáyé. Ó ga o. Tó bá di sú ẹ kó rọra wà ká pass. Àbí máa lọ. I swear. That thing I confirm. I see a korokoro with my eyes like this. Like play like a play. I swear. Na confirm. Hey. That's how they follow Ojubo. Ojubo. Go tell them. I don't see Ajubo. Ojubo go. Kí ló ṣe? Àwọn Enugu obìnrin nìyẹn. A tún ti rí tuntun. Wàláhì a rí tuntun. Ìgbà tí àwa àti ìwọ a ń rìn lọ tààràrà. A ń rìn lọ. Suddenly a kò bọ́ sínú ilé àgọ́ra náà. Eléyìí tún dé pẹ̀lú big fool. No be mistake o. Omo, this one na confirm. Abeg yami. Ọlọ́run ẹ má kí n purọ́ fún yín. Ṣé rí bí mo ṣe débẹ̀ ọmọ la shine la Ojúbọ. Ọlọ́run la shine la Ojúbọ. Ìlú yẹn gangan èmi confirm. You confirm it. You confirm it. I go come back. Ìlú.
Come and see, oh, come and see. Come and see what my house is so. Come and see what my house is so. Wow! You don't so new and so lovely. Let me tell you something. This is the Compam Cultural Center. Now I'm happy, Omo. The thing where we dey find go Sokoto. I say what Sokoto. Ọmọ ayé ni wà bí. Ọ̀dọ̀ àwọn yẹn láwà báyìí nísìnyí ó yẹ kó lè ṣe ohun tó bá fẹ́ ṣe. In my own village, when you get a drum like this kind of drum, I get sang and sang for it. Everybody I get lively, my life. Let me give it a try. You know the case is. Akoya Kaliba. Yeah. Make it up. Come on, Uncle Liman. Come on, Uncle Liman. Why the uncle? Listen. Let me tell you something. I want to dance. Are you a Kagite? You are Kagite. Carry quantity. All can stand for them. Right now, I will dance and I will sing the song I used to sing in my college. Asharu Wengia. Let's not be so. Wani ya shabe kan labiya da ajaru ruwa iri iri ne ajaru na pompo èèyàn mi ènìyàn ọmọ adarí mu kí ló dé tẹ̀ ń wá tí ó sọnù lọ́wọ́ yín ká ẹ wá ń sáré ìlà ìlò lórí asán bẹ́ẹ̀ ebélédùn ọba mi òkè ó ti ṣe bùjókòó fún ní kálukú tó dá ó dẹjà sínú omi ẹja ń ṣayé tiwọn ó dẹ ẹranko sórí ilẹ̀ ẹranko ń ṣayé tiwọn ó dẹ ẹ̀rà sórí èèpẹ̀ àwọn náà ń ṣayé tiwọn ẹ wá bùrìn títí ẹ fi ibi tọ́ba mi òkè tó dá yín sí ilẹ̀ ẹ tún tọ̀ àwọn tó dá sí kọ̀kọ̀ ẹ tún tọ̀ wọ́n wá ẹ wò ó ẹ béèrè o ìbá ṣe wípé ẹ béèrè ni kẹ́ ẹ tó wọ̀ ẹ bá mọ́ ti débì ṣùgbọ́n léyìí tẹ́ ẹ wá wọ̀ yìí ẹ mọ́ jẹ́ ń tàn yín ilé ayé tẹ́ wò yìí mọ́rù lóògùn ẹrù bọ́bá àlùbárù ọrùn ọwọ́ ẹ̀yìn ti rù báyìí o nítorí wípé àwọn aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n ń sọ wípé ìlú ò lè fọhùn òòṣà kan nílùú torí bílù bá ń fọhùn lọ́wọ́ tí ṣàwòrò etí ẹ̀ bá ń dún inú tẹrú tọmọ ni ó mọ̀ ọ́ dùn ẹnìkan ló ń lùlù yìí tó jẹ́ atọ́kùn rẹ̀ òun nìkan sì láláṣẹ òun ló mọwọ́ rẹ̀ lórí gbogbo ògbàkígbà tó bá ti lè ju kọ̀ǹgọ́ sílùú yìí ìtúlù yìí ń fọ̀ lóhùn ní wípé yéèyé ariwo ẹ̀yin tí wá lùlù ọ̀hún báyìí o igbe yéèyé lẹ́ẹ̀mọ̀ kíkà títí tẹ́ fi gbàdájọ́ yìí.